oríire la fi dádé oríire la fi joyè bọ́jọ́ bí ẹni bá padà bá ní láyé oríire ńlá lọ lọ́jọ́ bí ṣe bọ́lọ́jọ́ bí bá gbàlù tó bá gbàjó kò lẹ́jọ́ nú ó yẹ kọ́ lọ́jọ́ bí ó lè dá múṣòmúṣò. aládé méjì ṣẹ̀kẹ̀rẹ̀ tí kì í bá wọn ròde ìbànújẹ́ ó yá mo tún gbéra pa ó di ní ọlọ́jọ́ bí òní. olùṣọ́ àgùntàn Temitope Mayowa Owolabi tó ń lọ lọ́jọ́ bí òní ò jàre gbogbo ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ló ń sọ nípa ọjọ́ bí rẹ. Pastor Temitope Mayowa Owolabi dúdú parí ọlá ẹ̀rín gbé mi níyì. olówó orí ọkọ awẹ́lẹ́wà obìnrin ọkọ Lámìdí Olúwatómisìn ìwọ lọkọ wọn lẹ́kìtì kété bàbá èrè olúwa máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Pastor Temitope Mayowa Owolabi ó sọjọ́ bí ọdún yìí o àṣeyí sàmọ́dún o lágbára ọlọ́run ọba òní mọ̀kòrò. iwájú iwájú tó lọ̀pọ̀ ẹ̀bìtì rẹ́ sí iwájú iwájú ló máa ń lọ. ìbùkún ni fún ọ nílùú ìbùkún ni fún ọ ní oko ìbùkún ni fún ọ tó bá ń jáde ìbùkún ni fún ọ tó bá ń wọlé. Pastor Temitope Mayowa Owolabi ó yá jẹ́ ń bọ́ délé bàbá rẹ̀. ìwọ lọmọ wọn lágboolé òsì fìlà nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ilé ẹjẹmu nídìílé ìyá ọmọ wọn lẹ́dùn àbọ̀n níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ North Local Government nípínlẹ̀ Ọ̀ṣun Ifẹ̀ òòdáyé ọmọ onífìtílà rébété tí náà èkú níbẹ̀ ní tọ̀sán-tòru ibẹ̀ làwọn bàbá yín gbé ń kawó ẹyọ Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀. wọn kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni wọn kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo kò ga kò bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ òòdáyé béèyàn bá kí wọ́n nífẹ̀ẹ́ tí ò bá ba rúburúbu ojú bíńté náà fi ń wo ni. ọmọ adádé owó rẹ mọ Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀. Pastor Temitope Mayowa Owolabi olówó orí ọkọ Lámìdí Olúwatómisìn bàbá èrè olúwa bẹ́tí ẹ bá ń já Princess Roslyn lórí kí n máa kí ọ fáyẹyẹ oríkádùn míì tó kò.